on mi ṣe rí láyé mi. Kí ló kàn mí pẹ̀lú téèyàn? Why should I copy people? Why should I destroy your business? Why should I put myself pé èmi fẹ́ máa ta kékeré ọjà tiẹ̀? Iyo èlò ló ní tó fẹ́ ṣe design. Èlò ló. Ẹ̀yin èèyàn wa, a sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́, ṣùgbọ́n a fẹ́ jẹ́ kí ẹ tẹ́tí sí ọ̀rọ̀ tí a fẹ́ bá yín sọ. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin yóò ti padà fèsì sí ọ̀rọ̀ tí Mọ̀nímọ̀sí sọ o. Ó ti fèsì sọ̀rọ̀ tí Mọ̀nímọ̀sí sọ nínú fídíò yìí nípa ti ọ̀rọ̀ ṣéènì kò sí ṣéènì o. Ó ti fèsì sọ̀rọ̀ rẹ̀, ẹ dẹ̀ mọ̀ wípé ìyá Mọ̀nímọ̀sí náà ti jáde tó ti fún Lizzy Anjorin tó ti fún ní àwọn ìpè tí ó gbóná. Ẹ̀yin èèyàn wa, kí ló ń ṣẹlẹ̀ lágbo òṣèré láwa? Ó yá, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Lizzy sọ. Ẹni tí ò ní lárí, ẹni tó wà nínú ṣọ́ọ̀bù rẹ́ǹtì. Èlò ni rẹ́ǹtì ẹ̀? Ẹni tí ò ní lárí ló fẹ́ ṣe design jewelry títí ẹ̀. Ẹ mọ̀ pé ìwà tó wù yẹn, ìwà tó máa ń dùn mọ́ China ni. Nígbà tí àwọn Paris, Italy, France tí wọ́n fẹ́ kí ìlú àwọn ó ní ìdàgbàsókè, wọ́n dìdí restrict ẹ̀ ni pé anybody ò gbọ́dọ̀ ta fake nílùú àwọn. Àti airport dẹ̀ náà ti bẹ̀rẹ̀ tán ti máa check in àti airport because they know the consequence. China ń ṣe láti fi lè jẹ́ kí ìlú dèrò ẹ̀yìn ni. China mọ̀ọ́mọ̀ ṣe láti lè jẹ́ kí ìlú dèrò ẹ̀yìn so that tílù yẹn tí economy wọn bá fall, wọ́n rí bí fall on China fún owó. Hello. Lọ fún mi ní details ọkọ mo ní ìta tọ́jú ń gbà ẹ̀ lọ gbé jáde fún mi. Lọ gbé fún mi. Bá ti parí show tí mo cut yẹn la máa bẹ̀rẹ̀. Na turn by turn. Go for it. Iyo kí dá show pọ̀. En dá show ẹ kọ́kọ́ fún ọwọ́ ń dùn ye gidi. Ọwọ́ ń dùn Ìyábọ̀ Òjó. Ọwọ́ ń dùn gbogbo wọn. Ọkọ ẹ̀ tó lọ gbé sí yẹn nísìn, wọ́n fẹ́ fi divert ni. Lórí burúkú la mi. Ẹ mọ game wọn tó mi. Gbogbo ìyà tán jẹ yín sìn. Ìyábọ̀ Òjó ló ti fẹ́ kú. Wọ́n ní ẹja divert á lọ sọ́hun yẹn. Ẹja divert ẹ̀. They no fit copy their own gun. Kí ló dé tí Àṣàtà ò ṣe copy ìyá Àṣàtà? Kí ló dé tí Àṣàtà ò ṣe lè copy ìyá ẹ̀? Ìyá olórí burúkú ẹwẹ́nu.